Hello everybody. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kálẹ́, ẹ kú wákàtí àsìkò. It depends on time tí fídíò tí mo ṣe tó ṣe bá wa. Orúkọ tèmi ni Ẹ̀rígbémi tí gbogbo ayé mà sí bàbá àròpọ̀ ire, àyọkúrò ibi nínú ilé wa, àròpọ̀ ire lórí ayé wa, láyé ọmọ, lára ẹbí wa. Fọ́nrán tí mo fẹ́ sọ tí mo ṣe lọ́wọ́ yìí, ohun kékeré ni mo kàn ní kí n wá fún wa ní information there. There is this ideas to wa see ọkàn mi. Let me say, we Yorubas, we kind of a spirit being. Gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn, torí pé mo jẹ́ ẹnìkan tí mo máa ń wà passionate nípa ìran mi, and that has nothing to do with discriminating or self-centered or something. But nǹkan tí mo mọ̀ ni wípé ibikíbi tí Yorùbá bá dé, a máa ń wà exploit tọkàn wa bá ti fẹ́ ṣe nǹkan tá fẹ́ ṣe. So what I'm saying in essence is this: àwọn tó ń kọrin Yorùbá nation, tẹ́ believe nínú cause freedom, tẹ́ believe wípé kájọ gbé ní rẹ́pọ̀, kálàáfíà wà, mo ní iṣẹ́ pàtàkì fún yín. Ó ní wípé ideas drop sọ́kàn mi. That was a couple of days ago. Mo dẹ̀ ti pè àwọn èèyàn wa ní Yoruba Kingdom TV, wọ́n dẹ̀ ti inú wọn dùn lọ́pọ̀lọpọ̀. And what is that idea is this: gbogbo àwọn tó ń kọrin Yorùbá, ṣe rántí nígbà kan tó ń kọrin we are the world, we are the children. Àṣẹ tí wọ́n rántí pé wọ́n kọrin kan ní ilẹ̀ Nàìjíríà nígbà kan tán sọ wípé make we war for better Naija, tí gbogbo àwọn olórin parapọ̀. So celebrities ó ní nǹkan ṣe gidi nínú ìlú, nínú society, tàbí ní ohunkóhun tí èèyàn bá ń ṣe. Now tá bá ń sọ nípa industry tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, nípa torin tàbí nípa ti fíìmù àgbéléwò, a ò lè fọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn. Now ẹ̀yin upcoming artists, ẹ̀yin bàbá wa tẹ́tí kọrin bí King Ataye ṣe, and mo ti reach out sí wọn, bí bàbá wa Ṣọlá Rótìmí and reach out wọn lọ, àti ẹ mọ̀ pé mo gbé bàbá wa Tẹ̀lémi Òṣìkọ̀yà, òun ló compose orin make we war for better Naija. So àwọn náà máa nípa nù nǹkan tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. So there's a lot of them tí mi tẹ̀lé dárúkọ, Ṣọlá Rótìmí and bàbá tó kọ ẹ wá wo sinimá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So now upcoming artists, àwọn tó ń gbàgbọ́ nínú cause Yorùbá, àti àwọn tó ti kọrin Yorùbá jáde, please, mò ń fi àkókò yìí sọ fún wa wípé a fẹ́ ṣe concert. Gbogbo ẹ̀yin tẹ́ kọrin Yorùbá, tẹ́ gbàgbọ́ nínú freedom ọmọ Yorùbá, torí pé mo mọ̀ pé wọn ò rógun ẹ̀ ṣe, kò sóògùn ẹ̀, wọn ò rógun ẹ̀ ṣe, a ò bá Hausa, a ò bá Igbo jà, but wọn ò rógun ẹ̀ ṣe pé oníkálùkù máa dánmù yẹ ẹgbẹ́ at the end ni kò possible kó máa ṣẹlẹ̀. But mi ì fẹ́ ká wà behind. Mi ì dẹ̀ kì í ṣe orin ẹjọ́, kì í ṣe orin ogun, kì í ṣe orin ìjà la fẹ́ kọ. A máa ṣe concert láti wo talent ta ní nílẹ̀ Yorùbá, in number one. Then wọ́n máa gba prize, máa fún wọn lẹ́bù. Ó lè jẹ́ bu ohunkóhun tọ́lọ́run bá ti fún wọn yẹn, má jẹ́ kí n promise. Ó lè jẹ́ bu owó, ó lè jẹ́ bu ilẹ̀, ó lè jẹ́ bu ọkọ̀, whatever tí ọmọ Yorùbá tó bá ti gather fún yín. Ìyẹn níbẹ̀ yẹn. Èkejì, the second phase yẹ ló máa wá ní í ṣe pọ̀ pẹ̀lú ẹ fẹ́ kọrin papọ̀ gẹ́gẹ́ bí we are the world. So báwo lẹ ṣe lè partake, báwo lẹ ṣe lè ran ìran tó ń bọ̀ lọ́wọ́, báwo lẹ ṣe lè gbé vision àti mission yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sókè. Now here is it. Ohun tẹ́ kàn máa ṣe fún wa ni wípé 1 second please. Ẹ máa lọ sí tẹ́ bá lọ sí Yoruba Kingdom TV, www.yorubakingdomtv. Tẹ́ bá lọ sí orí contact, ní contact kẹ́ fíìlì orúkọ yín, ẹ fi email address yín sí, ẹ fi details orin tẹ́ ń kọ. Ó máa better kẹ́ wá send message wípé ìlú báyìí mo wà, nǹkan báyìí ni mo jẹ́, ọmọ ìlú báyìí ni mí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orin báyìí ni mo ti kọ, orin báyìí ni mo ti kọ. Ẹ lè attach, ẹ wá send ẹ lórí Yoruba Kingdom TV, www.yoruba. Tẹ́ bá ti lọ sórí, ẹ jẹ́ kí n refresh, ẹ jẹ́ kí n lọ sórí home. Tẹ́ bá ti débẹ̀, nǹkan tẹ́ máa kọ́kọ́ rí lélẹ́yìí, àwọn nǹkan tó máa scroll ní, tó máa scroll lójú ìwòran yín lélẹ́yìí. Now
ó lè jẹ́ eléyìí lẹ máa rí, ó lè jẹ́ eléyìí, ó lè jẹ́ eléyìí, ó lè jẹ́ eléyìí. So now tẹ́ bá ti débẹ̀ ẹ lọ sórí contact us. Tẹ́ bá débẹ̀ ẹ máa rí phone number. Phone number tẹ́ bá pè ẹ má yọra yín lẹ, ẹ má pè phone number. Now nǹkan tẹ́ máa ṣe ni wípé ẹ máa fi orúkọ yín, bóyá ministry, bóyá orúkọ tẹ́ ń jẹ́ orúkọ songs yín àbí nǹkan kan, ẹ máa fi subject that is the Yoruba concert and music. Ẹ máa wá kọ message yín síbí báyìí wípé message nǹkan báyìí èyí tí bàbá Aropo orí tí mò ń sọ yìí ẹ fẹ́ partake nínú concert then ẹ̀dẹ̀ tún fẹ́ ṣe kíni ẹ̀dẹ̀ orin báyìí lẹ ti kọ ẹ̀dẹ̀ lè fi link orin yẹn tá a lè gbọ́ orin tẹ́ ti kọ ẹ jọ̀ọ́ ẹ fi link ẹ̀ sí. So àwọn organizing committee wọ́n wá reach out sí yín as soon as tán bá ti rí message yín. Please and please ẹ má jẹ́ kó pẹ́ torí pé a ò fẹ́ kó pẹ́ rárá àti rárá. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí bàbá Aropo rí àyọkúrò òbí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Please ẹ sọ bóyá ẹ ń gbọ́ fídíò ẹ forward ẹ sí ẹni tí ẹ bá mọ̀ wípé ó ní talent torí pé àwa gangan là ń gbé orílẹ̀-èdè Nàìjíríà. Àwa náà fẹ́ gbéra wa this time around. Kò jẹ́ bó ti yẹ. Bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho náà bákan náà a máa gba orin tiwọn, wọ́n máa kọ orin ìbáàjẹ́ 5 seconds wọ́n máa kọ orin fún wa. èmi lọ́mọ aládé tí kò gbọ́dọ̀ ṣálẹ̀ jẹ. Thank you and God bless you. Ire o.